Òpìtì onílé ọlá. Obìnrin alágbára takuntakun Juliet Jatto. Òun ló ní eléyìí, òun ló tún gbé jáde, ó fakọyọ gidi nínú ẹ̀ ni o. Mi ò rí irú agbára yìí rí. Obìnrin alágbára tó ń wá alágbára ọkùnrin láti fẹ́, láti fi ṣadé orí. Àwọn òṣèré jàǹkànjàǹkàn kúnnú iṣẹ́ yìí. Multi-million naira project ni. Àwọn bíi Fisáyọ̀ Àbẹ̀bí, Ọdúnladé Adékọ́lá, Juliet Jatto gangan fúnra lára ẹ̀. Fathia Balogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òpìtì onílé ọlá jẹ́ sinimá tó jẹ́ pé tẹ́ ẹ bá wò ó, ẹ fẹ́ wò mí. Apá kìíní ti wá jáde sí orí Yorùbá Plus TV lórí YouTube bíbáyìí. Apá kejì náà ó ti jáde sí orí Yorùbá Plus TV. Ẹ tètè tara ṣàṣà lọ sórí Yorùbá Plus TV kí ẹ lọ wo apá kìíní iṣẹ́ yìí, kí ẹ dẹ̀ wo apá kejì iṣẹ́ yìí náà torí pé tẹ́ ẹ bá wò ẹ máa kan sára sí producer yìí. Ẹ subscribe sórí channel yìí kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti lè máa rí gbogbo àwọn review lọ́lọ́kan òjọ̀kan lórí gbogbo àwọn sinimá tó dùn tó lárinrin. Tí ẹ bá ti subscribe sórí channel yìí, ẹ lè rí àwọn review tá à ń ṣe lọ́lọ́kan òjọ̀kan láti lè máa rí wọn wò. A dẹ̀ fẹ́ kí ẹ máa wo àwọn sinimá tí ò ládùn, tí ò lóyin, ni a ṣe fún yín ní review lọ́lọ́kan òjọ̀kan lórí àwọn sinimá tó yẹ kí ẹ máa wò. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé.